ní kété tí a ti ṣetán ní Màpó nígbàtí gómìnà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé ti gbé ọ̀pá àṣẹ fún Olúbàdàn tuntun tilẹ̀ Ìbàdàn ọba Olúbàdàn ọba Akínlóye Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Ọlákùlẹ́yìn àkọ́kọ́. Ohun tó kù náà ni pé níṣe ni gbogbo èèyàn ṣí tí wọ́n dẹ̀ ń bọ̀ ní ààfin ọba tuntun eléyìí tó wà ní Yemẹtu Aláàdọ́rin. Ibẹ̀ ni a wà lókè Àrẹ̀mọ òkè Àrẹ̀mọ nílùú Ìbàdàn tí ó jìnnà sí Àgàlà. Ibẹ̀ náà ni ẹ̀ ń wò lọ́ọ̀kan yìí tí àwa náà tí iléeṣẹ́ wa tó dẹ̀ ń súnmọ́ bẹ̀ lẹ́rí tí gbogbo ọmọ Ìbàdàn tí wọ́n tú kẹ́kẹ́ tí wọ́n tú kẹ̀kẹ́ wọ́n tú yàyà wọ́n yà ń lọ sí ilé ọba. Inú àwọn èèyàn dùn fún oyè ọba tuntun tòní. Ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ èèkàn kùkù nínú ọmọ ilẹ̀ Ìbàdàn náà ni bàbá wa tí mo bá pàdé yìí. Òṣèré làwọn òṣèré orí ìtàgé àti sinimá tó fi mọ́ eré àgbéléwò. Bàbá wa Dáúdà Amúgbẹ̀kún. Bàbá ẹgbẹ́ òsókè ẹjẹ wọn mẹ́tí bá mi sọ̀rọ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ òní sojú wa Olúbàdàn ti ìlú Ìbàdàn tá a gbé adélé lórí lónìí ìdùnnú gbogbo ọmọ Ìbàdàn ni àwọn tí ń bẹ lu òkèèrè àwọn tí ń bẹ láyìíká a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àsìkò tí wọ́n yìí yóò tù wá lára o Olúbàdàn ọmọ ọdún òkè ni a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa náà ẹnjìnìà Ṣèyí Mákindé fún akitiyan wọn tí kìíní fi ṣe é ṣe Olúwa bá wa lọ́rẹ̀ mi wọn o bàbá Olúbàdàn náà tí wọ́n á ti wá jẹ Olúbàdàn tìlú Ìbàdàn báyìí Ọlọ́run jẹ́ mi wọn ogun o àsìkò wọn kó tulé àtúlé kó tù wá lára o. Òṣèré ni bàbá wa Dáúdà Amúgbẹ̀kún. Òṣèré ni Akínṣọlá Nurudeen Mátàgbàmọ́lẹ̀ 1 Mr. Bẹ́lẹ̀ tọ́lẹ̀tọ́ ẹ̀. Bàbá àjọṣepọ̀ wọn ló wà láàárín ẹ̀yin àtọmọ yín yìí. Ó ti pẹ́ o iṣẹ́ sinimá kan tí ọkọ ṣe níjọ́ kìíní àná Mátàgbàmọ́lẹ̀ ìyẹn lọ́dún 2006. Mo jẹ́ kan nínú àwọn tó kópa bẹ́ẹ̀ èmi náà ni mo ṣe gbogbo akitiyan ìta pè ní set designing níbi iṣẹ́ náà pẹ̀lú àwọn effect tó wà bẹ́ẹ̀ adéjúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ pé iṣẹ́ náà jẹ́ ìgbà tí mo tún ṣàjítò ní kọ́ iṣẹ́ ńlá lọ́dún 2019. adúpẹ́ Ọlọ́run ní pẹ́ ń pa ó ti gbé àṣà lárugẹ gbogbo àmà gbóná sí lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Olóyè Dáúdà ọmọ bolẹ̀ yín nílẹ̀ Ìbàdàn. ọmọdé Amúgbẹ̀kún lógún pa ni. Ilé Amúgbẹ̀kún lógún pa. Tá a bá ń sọ̀rọ̀ Ìbàdàn tẹ́ ẹ bá lè mọ́lé Amúgbẹ̀kún ìrìn àjò onítọ̀hún nílẹ̀ Ìbàdàn ó dàbí ẹni pé kò tí ì pé. ọ̀dọ̀ wa nìyẹn. Orí Ògùnpa ó jẹ́ ọjà kan ààyè kan ó jẹ́ gbajúgbajà káàkiri àgbáláyé nílẹ̀ Ìbàdàn. Ògùnpa ọmọ ilé Amúgbẹ̀kún lógùnpa ó ní bàbá wa. Oko wa wá ní Bódègbó. Bódègbó nílẹ̀ Ìbàdàn. Nílẹ̀ Ìbàdàn Abamúgbẹ̀kún bẹ́ẹ̀ lẹ́lẹ́nu sóńsó náà Abamúgbẹ̀kún bẹ́ẹ̀ Amúgbẹ̀kún kan náà ní bàjẹ́ Ìbàdàn ní bàjẹ́. Ojú òní ti wà. Àdúpẹ́ o. Àmọ̀ mọ́ ṣe. Àṣẹ o. Oyè yìí àwọn orin tí wọ́n ṣe ń bẹ̀. Àṣẹ láṣẹ Ọlọ́run. àṣẹ o. Ẹ ṣeun bàbá. Ẹ kú iṣẹ́ o. Ó ga jù ó ga jù wá dá. Ìgbàgbé wa o. Bàbá Amúgbẹ̀kún. Láàrin dáhùn. Oníbàjẹ́ Dákì ẹ kú iṣẹ́ o. Yes sir. Yọmọ ju ọ̀sẹ̀. Àmì bàbá. Ẹni fún mi láti máa lọ́mọ. Báyìí ni báwọn èèyàn ṣe ń lọ tí wọ́n ń bọ̀ níbi oyè Olúbàdàn ti àjẹlé ní